Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this.
ní yàwá. Chameleon pọ̀ sábà. Àfẹ́ni bàbá sọ fún. Kúbò. Èèyàn táyé gbogbo Amẹ́ríkà. Ẹ̀ẹ́pà. Ẹ má jà láàbò. Àfẹ́ni bàbá fi hàn. Ṣé òun ló lé mẹ́rin yẹn? Ní inú àtàbà wà sí ló sọ bẹ́ẹ̀. Àfẹ́ni bàbá sọ. Ìyọ̀mí tábí kò ṣe ní lẹ́rẹ́. Ẹ̀ṣẹ̀ yẹn ní inú àtàlà àṣùwò ní àwọn ìta kò ṣe ní gbogbo kò ṣe ní owó sí i. Rárá tó bá jẹ́ ènìyàn àti ìsìlẹ̀kùn o ọkọ lè máa wò wípé kò tí ẹ jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọ̀tọ́lúwa ó ṣe kò ní fi ẹnìkan Ọ̀tọ́lúwa ó ṣe kò ní fi lẹ́nìkan ọ̀tá ń ṣe lásán Ọbọlúwa ni kò jẹ́ ọ̀tá yẹ fi rò pé kó ṣe ṣe wẹ́rẹ́ ló bá wà ṣe. Tọmọtọmọ iye ṣẹ́yìn agbanidára máma kọ́bọ́ mi fẹ́ àfíìs agbanimọ̀ta mẹ́mà tọmọtọmọ iye torí àkìkínájẹ́ níbi díje fún ẹnìkan kì máa rí kí àlùkò níbi tí fọmọ rẹ̀ fọ́sùn lóde àkìríjà lékelèké níbi tí yá rẹ̀ bẹ́ fún ẹnìkan kì í dòbí rẹ̀ níbi tí bí rẹ̀ dóko. Ó gbọ́wọ́ ọ̀nà yìí tó fẹ́. Lóṣì kan máa lọ. Lójó. Ẹyẹ. Àìní lọ́la kò lè fọ́fọ́ ní lọ. Ẹ máa ṣe dáadáa o. Ẹ máa ṣe sẹ́ni ọ̀yẹ́ ìrọ̀lù fòrò. Olùkọ́
mo pa lẹ́nu ọjà tó gómìn máa ta àmọ́ ọmọ tó sì láre sọ́kù. wọ́n ní ọgbẹ́ni tó lé ọlọ́mọ èkó lé o. ọgbẹ́ni tó lọ́lá ọlọ́mọ èkó lọ́lá. àwọn kan ló ń kó àwọn ọkọ̀ báwọn lọ ṣe jẹ́mú. ẹtún lọ fẹ́ gbà lọ́yà akẹ́kọ̀ọ́ lọ́wọ́ lọ́jọ́. ìnáwó àwọn ìṣẹ̀ṣẹ̀ tó máa dáná lọ́dún. Lọ́nà kó tẹ̀sí àkàtàrà kó fẹ́mi kedere. Ọjọ́ ìyàgbéjú mẹ́kàn balẹ̀. Ibo ló gbè mí? Ó yà sọ́mọ́lú ló gbè mí. Ibo ló gbè mí? Sọ́mọ́lú ló gbè mí. Ó dá o. Bẹ̀ẹ̀dẹ̀sọ̀, ó ṣe é lé bẹ̀ẹ̀dẹ̀sọ̀. Ó tún ní sá yẹ lé. Ara wọn dá ẹ̀rọ ṣe, ó ṣe Nàìjíríà ẹ̀rọ ṣe, ọ̀dọ̀ ìwọ̀n ní fàbí ìwé máa jẹ́, ọlọ́pàá bàrẹ̀ wọn dábọ̀ ìṣòro ẹ̀rọ ṣe, ara wọn dábọ̀ ìwé ìjìnlá, bẹ́ẹ̀ bẹ́ ṣe mọ́tò, bẹ́ẹ̀ bẹ́ ṣe mọ́tò, Nàìjíríà wọn dá ọ̀dọ̀ adáṣájẹ́ ẹ̀rọ ṣe bàbá yẹlò yóò ṣe. Wọ́n sẹ́yìn lọ bí fàájì ìyá ẹ̀jẹ̀ ṣe. Wọ́n sẹ́yìn fẹ́ni wọ́n dábàá ìyá ọ̀pọ̀ ọdún lọ sí ìgbà ẹ̀jẹ̀ ṣe. Ẹ̀jìnà tó bá wọ̀ fún ti sọ̀rọ̀ mọ́ sí wọn. Kò sí ẹgbẹ́ wọn kò wá sí ilé sọ́dọ̀. Kò sí ẹgbẹ́ níbi ìdájọ́ ìgbàgbọ́. Kò sí lọ́gbàrá bá ọ̀sán rẹ̀. Onímọ̀lẹ́rẹ̀ púpọ̀ nínú ìfà ara rẹ̀. Ọ̀gá yìí ọ̀gá yìí ọ̀gá yìí yẹlẹ́wọ́ ẹ̀ẹ́tì yẹlẹ́wọ́ iṣẹ́ yẹlẹ́wọ́ àtẹ̀jọ ara rẹ̀. Àtẹ̀jọ yìí ni àwọn yìí ṣe. Ó tún ní yẹ lóòótọ́. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gboah TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.